mi olókun oníbàdàn gbọdọ̀ mi ọ̀tá o. Àwọn òkè náà oníbàdàn gbọdọ̀ mi ọ̀tá. Gíga gíga làbọ́jọ́, gíga gíga làbókè. Àwọn ìtàkùn ọ̀nà wọn kì í bá wọn sí pẹ̀lú wọn máa tọmọ síwájú ọ̀fẹ́rẹ́rẹ́ ni. Ibi mo gbé ti yan orí mi, ibẹ̀ lọ́ta ò lè mọ o, ìwé ńlá o, kò ní ru wẹ́wẹ́ o. Ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan nínú, ẹni afẹ́ la mọ̀ o, àwọn ẹni tó fẹ́ ni o. Ẹni lè dání, ọ̀rẹ́ lè dání, ọmọ lè dání, ìyàwó lè dání, ṣùgbọ́n orí ẹni ní gbé ní, òrìṣà ní gbé ní bí orí òsì. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ mà káalẹ́ o. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo bí ojúmọ́ ti mọ́, mo kí yín. Gbogbo bí ilẹ̀ ti ń ṣú lọ́wọ́ lásìkò yìí, mo kí yín. Gbogbo ibi tí ọ̀sán ganrin tó ti kàtàrí káàkiri gbogbo àgbáńlá ayé ní wákàtí ọ̀wọ̀ yìí, mo kí yín o. Yóò yẹ gbogbo wa, kò ní yẹ̀ lẹ̀ torí pé òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀. Olóore gbogbo yín, gbogbo etí tí ń gbọ́ mi, olóore yín ò ní tà sí yín. Ìran ìgbín kì í rìn kó pàdé aláàánú, gbogbo ọ̀tá yín ò ní pàdé aláàánú. Talẹ́ni tó wà nínú ibùdó tí ń da omi rú, èmi ọmọ yín náà ni. Lókùmọ̀nà ọmọ àyádáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ fetí gbéyàwó ọ̀rọ̀. Baálé eléyìí ẹ bọ́ tòsí. Ìyálé eléyìí ẹ fìdílé nǹkan. Ìtumọ̀ àláyé mo fẹ́ kí kájọ gbọ́. Tá a bá kọ́ra wa léwé àtegbò, tá a bá kọ́ra wa lọ sàá, á tún máa sọ àwọn ìtumọ̀ àlá. Àlá ọgọ́ o, ẹni ọlọ́lá lọ́gọ́ o. Torí pé àwọn èèyàn máa sọ ọ̀rọ̀ kọ̀rọ̀. Wọ́n rò pé àwọn ń ṣẹ̀fẹ̀. Màá ní àlágọ̀, don't mind them jàre, àlágọ̀ o, ìwọ lọ́gọ̀ o. Èèyàn gbọ́dọ̀ la ojú rẹ̀ sílẹ̀. Ọlọ́run ọba tó dá ọ, ó fi ohun tó fẹ́ ṣẹlẹ̀ ó fi hàn ọ́. Lẹ́yìn tó fi tètè jígìrì mọ́rọ̀ ayé rẹ̀, kò ní don't mind them jàre, àlágọ̀. Tálàbá wá ṣẹ̀ tán, ẹ máa wá sọ pé kẹ̀sì máa wò ó, mo ti lárú àláyé rí. Ta ló wá gọ̀ náà ẹ̀ méjèèjì? Àlá lọ́gọ̀ ni àbí wọ́ lọ́gọ̀? Ìran abú ò ní ṣe mọ́ wa la o. Àlá abú ò ní ṣe mọ́ wa la. Kí ni àlá? Àlá natural gift ni. Ó jẹ́ nǹkan tí Elédùà fún wa lọ́fẹ̀ẹ́ láì gbowó tayọ ká máa dúpẹ́ fún. Ẹ gbọ́ mi, àlá ẹni Ọlọ́run bá fún lẹ́bùn àlá ọmọ tọ́lọ́run ṣe fóun o. Ẹ̀bùn tọ́lọ́run fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Àwọn ìdá kan bẹ̀rù yìí lálàá o. Ọ̀tọ̀ la máa sọ tiwọn lọ́jọ́ iwájú o. Àlá ó wúlò fún wa lórí ìrìn àjò ayé wa, lórí oore tí ń bọ̀ wá bá wa, lórí nǹkan tí ń bọ̀ wá ṣẹlẹ̀ sígbésí ayé wa lọ́jọ́ iwájú. Ẹ gbọ́ mi, àlá jẹ́ ọ̀nà tẹ́lẹ́dùà máa fi sọ òfófó fún ni. Torí Ọlọ́run ọba kì í sọ olófòfó, yìí máa fi túnà àṣírí ẹni ibi, ìsì jẹ́ ká tó dá ẹni rẹ̀ mọ̀. Ọkọ àti ìyàwó lè wà kó jẹ́ pé ọ̀tá làwọn méjèèjì tí wọn ò sì mọ̀. Tí ọkọ tó fẹ́ bá jẹ́ lérí burúkú ọkọ, tí wà rẹ̀ sì dá wọn ẹjọ́ Ọlọ́run tí wọ́n ṣe dáadáa sí, Ọlọ́run lè gba bí àlá tí ó túnà àṣírí ọkọ rẹ̀ fún ọ pé ẹni bú lọkọ tó fẹ́. Ọkọ ẹlòmíì lè máa fẹ́ ìyàwó pamọ́ tí ó sì máa rẹ́ ìyàwó ilé rẹ̀ jẹ. Láti bí àlá obìnrin á máa mọ̀ lẹ́ni tọ́lọ́run bá fún. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin míì tíyàwó rẹ̀ bá ń rìnrìn àgbèrè tọkọ sì ń ṣàṣedànù.
elédùà máa ti di àláfura yóò fi fo ọkọ lára mọ̀ tí ó fi mọ̀ pé ìyàwó òun ń gba àbọ̀dè fóun. nínú ìrìn àjò ẹ̀dá láyé tá à ń pè ní àkọsẹ̀jayé, ọmọ èdè ènìyàn a wà láàrin àfonífojì, à ń pè kíní kan ní daily star, à ń pè kan ní future star. ẹ gbọ́ ẹlòmíràn máa sọ pé irú ọ̀rọ̀ wo tún leléyìí. tí daily star ẹni bá ti ń gba àbọ̀dè, kí là ń pè ní daily star, kí là ń pè ní future star? ohun tá à ń pè ní future star òun ni agbára ìṣẹ̀dá tí ẹnì kọ̀ọ̀kan bá wá sáyé. daily star òun ni ìràwọ̀ òòjọ́. tó bá lálàá kan lónìí tọ́nù láwọn àlá burúkú àbáwọn àlá oríṣiríṣi, àlá tọ́nù láńjojúmọ́ ni wọ́n máa sọ fún ọ yìí pé agbára ìṣẹ̀dá tó mú wáyé o, àwọn ẹni ibi tí ń fọwọ́ kàn. àlá tọ́nù lámọ́jú òun ni ó jẹ́ máa mọ̀ yìí pé ìrìn àjò rẹ lọ́jọ́ iwájú o yóò dáa. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí eléyìí òdìjọ́ mi tá a máa sọ̀rọ̀ nípa rẹ̀. ìtumọ̀ aláyè mo fẹ́ kájọ gbọ́ o. tí ẹ bá sábà máa lálàyé pé lójú oorun òun rí ẹnìkan, òun rìn lọ, ẹnìyẹn ń tẹ̀lé òun lẹ́yìn, tàbí kéèyàn máa rí òjìji kó máa tẹ̀lé ni lẹ́yìn. ojú oorun nìkan kọ́ ni àpẹẹrẹ yìí ti ṣẹlẹ̀ o, kódà a máa ṣẹlẹ̀ lójú ayé. ẹ wá nǹkan fìdílé o, ọ̀rọ̀ ńlá ni o. ọ̀pọ̀lọpọ̀ nírú òye báyìí ni wọ́n ti fi hàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà nírìn àjò, ni wọ́n fi sọ̀tá wọn dẹni ilẹ̀ tí wọ́n jẹ́ lómi yóò gbórí mọ́. ẹ máa bá ń ká lọ. orí mi ìbẹ̀lẹ̀ ta ò lè mọ o, ìwé ńlá o, onírú wẹ́wẹ́ o. ọ̀la ìgbàgbọ́ ẹ dára, ọ̀la òkú máa ṣe wọ́n, orí ló máa jẹ́ tẹ̀lé o. ẹ bá gbé náà lé rí, ẹ bá tẹ̀lé yẹn láyà, ikú máa jẹ́ bọ́ níta, ikú máa pàwọ́ òṣìlẹ̀ o, èmi àti ẹbí tí kò ní rè o. tí èèyàn bá máa ń la alálàá lójú oorun pé òjìji máa ń tẹ̀lé òun lẹ́yìn káàkiri, tàbí kó rí wípé tóun bá ń rìn lọ òjìji a máa tẹ̀lé òun kiri, ó di mélòó? ó dọ̀nà méjì. tàbí kéèyàn máa lọ bóyá láàárọ̀ àbí lọ́sàn-án àbí rọ̀lẹ́ kó máa gbọ́rù ẹsẹ̀ lẹ́yìn rẹ̀. ó di mélòó? ó di mẹ́ta. tàbí kó ṣàdédé máa gbọ́ kí wọ́n máa pè ọ́, kí wọ́n máa pè ọ́ tó sì jáde bọ́ta tó rí ẹni tó pè ọ́, tàbí kí wọ́n máa kàn ilẹ̀kùn nílẹ̀kùn tó mọ̀ yìí pé wọ́n kàn ilẹ̀kùn tó sì jáde bọ́ta tó rẹ́ nìkankan. kírú ẹnu bẹ́ẹ̀ kó múra dáadáa. kí ni mo wí? kírú ẹni bẹ́ẹ̀ kó múra dáadáa. àwọn ẹni ibi wọ́n tẹ̀lé ọ lẹ́yìn káàkiri láti da iṣẹ́ orí rẹ̀ nù. ẹni tí bá ń rírú àpẹẹrẹ báyìí kó tó lè ní àṣeyọrí yóò pẹ́ díẹ̀ o, yóò pẹ́ díẹ̀. àwọn ìka ènìyàn ni wọ́n máa fi tọpasẹ̀ ìrìn àjò oríire èèyàn. tí o bá ládéhùn ire dáadáa kan síbi kan pé yóò tó ọ lọ, wọ́n sì yí dànù. ogun àtẹ̀lé náírà jò ọlọ́run yóò yọ kó nùgbèsí ayé ẹnì kọ̀ọ̀kan wa. àwọn tí máa dúró tògo ẹni, tí máa tọpasẹ̀ ògo ẹni, wọn ò ní ráyè nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa.
ọ̀tá tó fojú hàn ló dúró tẹni yìí gbẹngbẹng ṣe pé wọ́n ń tẹ̀lé kiri gbogbo obìnrin bá ti fẹ́ yọjú sí wọn ó sì máa yí dànù. ayé fi rán yàn ń ṣe ìrìn àjò àlọ́ ọ̀bọ ni débi wípé tí kinní yìí bá wọra tán wọ́n máa bá yàn sọ̀rọ̀ wọ́n máa fagbára burúkú wọ́n máa fi pa ọ́ láṣẹ nínú ẹ̀mí wọ́n máa rán ẹ̀mí rẹ̀ ṣẹ́ tí nǹkan yìí bá ti wọra tẹ́nì yìí ò tètè fàdúrà jagun wọ́n máa rán ẹ̀mí rẹ̀ ṣẹ́ wọ́n lè pé kó dìde kó máa sáré kiri. òun ni wọ́n fi rán ọmọ ọlọ́mọ níṣẹ́ tẹ́ẹ̀kan ṣàdédé rí i pé ọmọ tó rẹwà ó bẹ̀rẹ̀ sí ní jalè. ọmọ tó mọ̀wé kọ̀ọ̀kan ṣàdédé rí nǹkan kan mọ́ létí lérí rẹ̀ èyí tí ìwé tí ń kọ́ ọ máa wọ̀ ọ́ létí ọ̀tọ̀ lohun tí ọ máa gbọ́. gbọ́n tí ń wí o ọ̀tọ̀ ní kálùjọ̀ ló kó síyàn lára eléyìí yàtọ̀ ayé máa fi dani láàmú bẹ́ẹ̀ ni débi wọ́n máa pa ẹ̀mí ẹni láṣẹ wọ́n sì máa ran ránṣẹ́. ó dìgbà tí wọ́n bá yẹ̀yẹ́ èèyàn tán ní gbàgede ojú èèyàn sì wá ká ènìyàn máa sọ pé òun gan ọmọgbà tó ṣẹlẹ̀ sí òun ṣètìlẹ́ pé ó ti yàtọ̀ sí kálíjàn ló kó síyàn lára. tí èèyàn bá ń la lálàyé pé wọ́n ń tẹ̀lé òun lójú oorun tí ń rí pa ẹsẹ̀ àbí ń rí òjìji kì í ṣe àlá tó dá o. tó ń tọ̀ ń bá mọ̀ pé òun fẹ́ láṣeyọrí láyé àkọ́kọ́ òun tẹ́ ń tọ̀ wọ́n kọ́kọ́ ṣọ́ra fún ni pé tó bá jẹ́ obìnrin tó fi débi aṣọ ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ wọ̀ lẹ́yìn aṣọ tiẹ̀ nìkan má wọ aṣọ aláṣọ má gba aṣọ aláṣọ wọ̀. irú ẹni báyìí àkìlọ̀ fún pé kọ́mọ̀ sábà máa jẹun káàkiri ní gbogbo ibi gbogbo kó rí pé gbogbo nǹkan tí wọ́n máa lò nǹkan tara ẹ̀ ní kọ́ máa jẹ́ kọ́ máa gbà nǹkan oní nǹkan lọ. kankan wẹ ní èèwọ̀ ni bàtà ní èèwọ̀ ni fìlà ní èèwọ̀ ni gèlè ní èèwọ̀ ni kò gbọ́dọ̀ gbà á. tó bá jẹ́ ọkùnrin kó jìnnà sí obìnrin olóbìnrin o bẹ́ẹ̀ náà ni bàbá jóbìnrin jìnnà sí àgbèrè. ìṣẹ̀dá wo ní gbàbọ̀dé o ìṣẹ̀dá wo ní gbàbọ̀dé o ìṣẹ̀dá wo ní gbàbọ̀dé o jẹun akọ ọlọ́gbọ́n kan lọ́ọ́ ra dígí kí ni já dígí gíláàsì ẹ máa wọn kan tí wọ́n máa ṣe tí wọ́n ó ṣe igi mẹ́rin sí létí látijọ́ tó o bá rí kọ́sà ti jẹ́ gíláàsì tó fẹ̀ tó àtẹ́lẹwọ́ ìbáà jẹ́ pé nínú rọ́bà náà wọ́n ṣe é sí mú gíláàsì yìí wà nínú ilé rẹ̀ kó fi gíláàsì yìí wo gbogbo ara rẹ̀ látòkè délẹ̀ kó fi wo gbogbo ara rẹ̀ látòkè délẹ̀ ní kókó ọmọlúàbí ọgbọ́ ọwọ́ àmú gíláàsì náà ọlọ́ lọ́múlọ́mú gíláàsì náà ọlọ́ lọ́múlọ́mú ó ti lọ tọba wa lọ tó kúnná ọwọ́ àwọ̀ eérú inú àrò ó kù ọ̀dà papọ̀ mọ́ ó di mélòó èèpo ọ̀bọ̀ ọlọ́ papọ̀ ó kù papọ̀ mọ́ kò ju mẹ́ta yẹn lọ fi ọṣẹ tó o bá máa fi wẹ̀ fi pò ó kọ́ máa fi wẹ̀ ibi ó sì padà lọ ibi yóò padà lára rẹ̀ yóò padà lọ́dọ̀ níbi. ẹ̀mí burúkú tí wọ́n fẹ́ máa rán pé kọ́ máa tẹ̀lé ìrìn àjò rẹ kiri kò ní rọ́dọ̀ rẹ dé mọ́ dán wò bẹ́ẹ̀ ni ó rí. orúkọ mi ni Lukumanu ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. akíbá àmọ́ ẹ lè fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín àbí lórí ọ̀rọ̀ sí yín lórí ọ̀rọ̀ márẹ́jì yín àbí ẹ fẹ́ gbìyànjú lórí nǹkan kan ẹ kàn sí wa. tó bákan náà ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group ọ̀fẹ́ ní ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan ẹ wà àkọsẹ̀jáyé ní owó ni ẹ tọ́jú ọ̀rọ̀ ayé ara yín owó ni kì í ṣọ̀fẹ́ o
òkè òkun lẹ́wà ní ìsàlẹ̀ ọ̀sà ní òsibí tẹ ẹbẹ̀ wá tí sẹ́yìn ò ní kàn yín lára through DHL àgbèsè yín fún wọn yóò sì kàn yín lára. nọ́mbà tẹ́ fi darapọ̀ mọ́ wa rẹ̀ ẹ mú gògé nọ́mbà Nàìjíríà 3 nọ́mbà orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ tí ṣe Kútọ́nù 2 ọyẹ mobile ẹ̀ máa kọ́ +234 80 3298 3298 +234 80 3298 3298 080 3298 3298 nọ́mbà kejì +234 80 890 38658 +234 80 38658 +234 80 38658 080 890 38658 nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta +234 81 33 155 111 +234 81 33 155 111 okùn nọ́mbà orílẹ̀-èdè Kútọ́nù +229 54 65 19 28 +229 54 65 19 28 nọ́mbà kejì +224 àbí +229 ẹ má sì ń gbé ẹ dákun ẹ má bínú +229 54 65 19 29 +229 54 65 19 29 tẹ́ bá pe nọ́mbà Nàìjíríà mẹ́tẹ̀ẹ̀ta tí ó bá lọ ẹ pè mí ní WhatsApp rẹ̀ yóò lọ àjẹpẹ́ mo ti kó lórílẹ̀-èdè Nàìjíríà nù tẹ́ bá pe nọ́mbà Kútọ́nù tí ó bá lọ tẹ́ mọ̀ pé n kò sí lórílẹ̀-èdè Kútọ́nù Nàìjíríà mo wà tẹ́ bá ti pe nọ́mbà Nàìjíríà náà tí ó lọ ẹ pe nọ́mbà Kútọ́nù yóò wọlé á dára fún wa o ayé wa o ò ní yẹ ẹ lẹ o mo ta fẹ́ òun lẹlẹdùà ó ṣe mo ta fẹ́ ẹlẹdùà yóò lè jìnnà sí wa àgbẹ̀rúkúrúkú bá gbẹ̀bárúkúrúkú ọkọ láàfin sìnkú ẹ̀ tó ẹni ọba ní tiwa báwo ilẹ̀ lanu máa gbé wọn mi o ilẹ̀ lanu máa gbé wọn mi o ẹni ọ̀sán òkú òun ní jèrè òórùn ẹni ẹsẹ̀ bẹ̀ ẹ̀gúsí òun ní jádùn ọbẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ ẹni ẹlẹ́ni ò ní jẹsẹ́ ẹ̀yin o gbogbo wàhálà tẹ̀sí lórí àwọn ọmọ kò ní wọgbó ẹ jẹ wọn mọ ẹ fọwọ́ páwó ẹ fòrò gìjọbẹ á dára fún gbogbo wa o ire o ire o ire o ire o ire kàbìtì. Olúwa jọ̀wọ́ yé bá mi bẹ̀rù mi lórí.